Ẹ kú ilé gbogbo ẹ̀yin olólùfẹ́ Adé ọmọ Adé. Adúpẹ́ o, adúpẹ́ pé olórí àwọn ọmọ ogun tó dìtẹ̀ gbàjọba ní orílẹ̀-èdè Niger ó ti fi ọ̀rọ̀ léde pé òun ti ṣetán báyìí láti tẹ́tí sí làbárè àjọ Ecowas. Ó ní tí àjọ Ecowas tí wọ́n bá ṣetán láti jẹ́ kí òun àti àwọn káwọn jọ jókòó láti fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ káwọn fi kùnlùkùn, ó ní òun náà ṣetán láti tẹ́tí sí làbárè wọn. Ó ní ṣùgbọ́n nǹkan tí ó bí òun nínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé lóòótọ́ nígbà tí ìdìtẹ̀gbàjọba tó wáyé ní orílẹ̀-èdè àwọn, kàkà kí àwọn àjọ Ecowas kí wọ́n pe òun pé ọmọ kí ló ṣẹlẹ̀, báwo ló ṣe rí, kó náà dẹ̀ ṣàlàyé. Ó ní sì ni wọ́n bẹ̀rẹ̀ sí lérí tí wọ́n ń dúnkokò mọ́ òun. Ó ní ìdí nìyí tó náà fi wò pé tó bá jẹ́ ọ̀rọ̀ dídùn kòkò ni ẹnìkan kì í dẹ́rù ogun ba jagunjagun. Ó dáa, ẹ jẹ́ kí àwọn fi irin lò nígbà náà ká wo ibi tí ó máa já sí. Ó ní tòun tẹnu ẹ̀, ó ní onídàkejì ẹ̀wẹ̀, ó ní ìjà tí òun ń jà yìí, ó ní ìjà orílẹ̀-èdè Nàìjíríà wà lára ìjà tó òun ń jà àti àwọn orílẹ̀-èdè tó kù nílẹ̀ adúláwọ̀. Ó ní torí ó ní tí a bá wò á rí i pé kò sí orílẹ̀-èdè adúláwọ̀ kankan tí ò ní nǹkan àlùmọ́ọ́nì, ṣùgbọ́n àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà àti àwọn apá kan ilẹ̀ Gẹ̀ẹ́sì, ó ní àwọn ni wọ́n ń fi àwọn nǹkan àlùmọ́ọ́nì sí ara rìn tó jẹ́ wípé tí bí ọ̀dà tó bá ní nǹkan àlùmọ́ọ́nì, tó bá rí nǹkan àlùmọ́ọ́nì nílẹ̀ adúláwọ̀, ó ní ẹ̀yin tẹ́ ní nǹkan àlùmọ́ọ́nì yìí ẹ ní àǹfààní láti lo nǹkan àlùmọ́ọ́nì yìí fún nǹkan tí wọ́n ń lò fún nílẹ̀ adúláwọ̀. Wọ́n á ní dandan ẹ gbọ́dọ̀ ta fáwọn ni. Pátá bá wá ta fún wọn tán, táwọn bá wá fi nǹkan adúláwọ̀ táwọn fi nǹkan àlùmọ́ọ́nì sí nǹkan tó yẹ kán fi ṣe, ó ní wọ́n á tún wá sọ pé kẹ́ ẹ tún wá rà ní ọ̀dọ̀ àwọn. Ó ní tí ò dé kí ó rí bẹ́ẹ̀. Ó ní ìdúnkokò tí àwọn Ecowas dún mọ́ òun ló fà á tó náà fi sọ pé ó dáa, bó bá máa dogun kó dogun, bó bá máa di ọ̀tẹ̀ kó di ọ̀tẹ̀. Ó sọ̀rọ̀ yìí nígbà tí àwọn àjọ nígbà tí àwọn ìkànnlú kan tàbí kí n sọ pé àwọn kùngbàkùngbà kan nínú ẹ̀sìn mùsùlùmí tí wọ́n lọ bá tí wọ́n sì jọ sọ̀rọ̀, tí wọ́n fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀. Ibẹ̀ ló ti ṣàlàyé ọ̀rọ̀ yìí pé àjọ Ecowas ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé ni wọ́n wá ń gbé báyìí, pé kì í ṣe dídùn kòkò ló yẹ kí wọ́n máa dún kòkò mọ́, torí pé tó bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Kì í ṣe pé àwọn náà dédé dìtẹ̀ gbàjọba, ṣùgbọ́n bí nǹkan ṣe ń lọ nílẹ̀ adúláwọ̀ báyìí, ó ní ó ń bani lọ́kàn jẹ́, ó bani nínú jẹ́ gan, pé sáré bó ṣe jẹ́ pé gbogbo àwọn ọ̀dọ́ wa tó yẹ kí wọ́n wúlò fún ilẹ̀ adúláwọ̀, ẹ̀rí bí wọ́n ṣe ń tàtàpọ̀ kúrò nílẹ̀ adúláwọ̀ tí wọ́n lọ sí ilẹ̀ òkèrè lọ́run torí pé àwọn fẹ́ jẹ oúnjẹ ọjọ́ tó dàgbé pé tó jẹ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ó tiẹ̀ ti sọ ẹ̀mí ẹ̀nù torí pé àfẹ́rìn àjò lọ sí òkè òkun. Ó ní ṣùgbọ́n ká nílẹ̀ adúláwọ̀ dáa, kò ní sí ọ̀dọ́ tó máa sọ wípé òun fẹ́ tàtàpọ̀ lọ sókè òkun. Ó ní nǹkan tí ara nǹkan tó gún àwọn ní kẹ́sẹ́ délé àkọ́kọ́ nìyẹn. Kí wọ́n á sọ̀rọ̀ nípa bí nǹkan tó fà á tí ọ̀rọ̀ ẹ fi kan orílẹ̀-èdè Nàìjíríà gbọ̀ngbọ̀ngbọ̀n tí ọ̀rọ̀ ẹ sì tó dẹ̀ tún fi kan orílẹ̀-èdè Russia gbọ̀ngbọ̀ngbọ̀n, torí ní ìjẹrin àbí ìjàrún a gbọ́ pé orílẹ̀-èdè Russia fi àbálù tó máa ń ju àdó olóró bíi 2 ránṣẹ́ sí orílẹ̀-èdè kan nílẹ̀ adúláwọ̀. Ó kó wọn pamọ́ síbẹ̀ pé nǹkan lè padà ṣẹlẹ̀ o. Ó kó wọn pamọ́ síbẹ̀. Amẹ́ríkà náà ti ń fi tiẹ̀ ránṣẹ́. Kí wọ́n ló fà á tí torí àwọn kan ti ń pariwo kí Nàìjíríà jáwọ́ náà rẹ̀ o, àfogun àfọ́tẹ́ o, ìgbàkanwó kan Tinubu fẹ́ dógun sílẹ̀ o. Kí ló fà á tí ọ̀rọ̀ ẹ fi kan orílẹ̀-èdè Nàìjíríà gbọ̀ngbọ̀ngbọ̀n? Ohun tó fà á ni wípé sẹ́rí kí ogun Ukraine àti Russia tó bẹ̀rẹ̀, orílẹ̀-èdè Russia wọ́n ní nǹkan kẹta, wọ́n ní afẹ́fẹ́ gáàsì tó ṣe pé àwọn ló dẹ̀ ń tà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè ní ilẹ̀ Europe lọ́hùn. Uranium tá à ń sọ yìí náà orílẹ̀-èdè Russia ní tó ṣe pé àwọn ló ń tà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè ní Europe lọ́hùn. Ó yé wa. Nígbà tí ọ̀rọ̀ wàhálà Ukraine àti Russia wá ṣẹlẹ̀, ṣé wọn pé àwọn àjọ ìṣọ̀kan àgbáyé wọ́n gbé sanction lórí Russia, ṣùgbọ́n àwọn wo èké o bó ṣe yẹ pé wọ́n dẹ́kun láti máa bá Russia dókòwò tó pé àní bá wọn ṣe dókòwò mọ́, lẹ́yìn lábẹ́lẹ̀ wọ́n sì lọ ń ra ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ẹ̀ lọ́wọ́ Russia. Amẹ́ríkà àtàwọn orílẹ̀-èdè kan wọ́n sì ń bá Russia dókòwò lábẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí Russia wá rí pé síbí ẹ ní pé ẹ fẹ́ mi ni, kí ló dé tí ẹ tún wá bá mi ra nǹkan lọ́wọ́ mi? Ó náà wá bẹ̀rẹ̀ sí fi wọ́n sakọ. Wọn sì níbòmí tó fẹ́ kọrí sí ilẹ̀ adúláwọ̀ lọ. Ìyá rí i pé
ọ̀pá afẹ́fẹ́ gáàsì tó ń gbé gáàsì lọ sí àwọn orílẹ̀-èdè kan ní Europe wọ́n ní wọ́n ju bọ́ǹbù àdó olóró sígbà kan tí Russia sọ pé bí Ukraine tí Ukraine sọ pé kì í sòun ṣùgbọ́n àwọn kan sọ pé orílẹ̀-èdè Amẹ́ríkà ni ṣùgbọ́n Amẹ́ríkà ṣẹ́ nígbà tó ti ba ọ̀pá tó ń gbé afẹ́fẹ́ gáàsì jẹ tán àwọn orílẹ̀-èdè kan nílẹ̀ Europe wọn à ní àǹfààní láti ra gáàsì lọ́wọ́ Russia mọ́ uranium yìí tó fi ń ṣe iná Russia náà ó náà ní ta fún wọn mọ́ àtàwọn nǹkan àlùmọ́ọ́nì míì tí wọ́n ń rà lọ́wọ́ Russia àwọn wò pé kàkà káwọn wá máa bẹ Russia táfi wá rò pé òun jẹ́ bákan ṣé bí kinní wà nílẹ̀ adúláwọ̀ ló fà tí wọ́n wá fi wá sí ilẹ̀ adúláwọ̀ Russia náà ó dẹ̀ tún mọ̀ pé ẹ rò pé níbòmíì tí ẹ lè lo àbí òun náà ti wá tẹ́lẹ̀ dé wọn nílẹ̀ adúláwọ̀ ṣẹ́wọ́n nǹkan tó fa tọ̀rọ̀ ìfikàn orílẹ̀-èdè Nàìjíríà ni pé nígbà tí orílẹ̀-èdè táwọn ilẹ̀ Europe rántí rí pé Russia ò ta afẹ́fẹ́ gáàsì fún àwọn ọmọ àwa wá sí orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ jẹ́ kí àwa máa ra gáàsì lọ́dọ̀ yín Nàìjíríà wá rò pé báwo ló ṣe máa ṣe é ṣe wọn ní ẹ má wọrí a lè gbé ọ̀pá ẹ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà wá kó gba àwọn orílẹ̀-èdè kan kọjá wá sí ilẹ̀ Europe bí ọ̀rọ̀ nǹkan tó fà tọ̀rọ̀ ìfikàn Nàìjíríà lélẹ̀ wọ́n wá ní ó dà kò sí wàhálà wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò láti bí ọdún mélòó sẹ́yìn kó tó di pé ọ̀rọ̀ wàhálà yìí ṣẹlẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀ epo náà wọ́n fẹ́ gbé láti orílẹ̀-èdè Nàìjíríà gba orílẹ̀-èdè Niger kọjá lọ sí orílẹ̀-èdè Algeria láti Algeria lọ sí Morocco láti Morocco wọ orílẹ̀-èdè Italy nǹkan tó fà tọ̀rọ̀ ẹ fi kọ̀rọ̀ Italy náà fi dá sọ̀rọ̀ ẹ lélẹ́yìí pé òun máa kín àjọ Ecowas náà lẹ́yìn ní bó ṣe máa wọ ilẹ̀ Europe lélẹ́yìí ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ wàhálà wá ṣẹlẹ̀ tí ìdìtẹ̀jọba ìjọba ṣẹlẹ̀ ni Niger wa ní ó dá o ẹnikẹ́ni àwọn onígbà kẹ́nikẹ́ni gbé ọ̀pá afẹ́fẹ́ gáàsì kankan kọjá lórí ilẹ̀ tàwọn ọ̀rẹ́ kan Republic of Benin náà torí àwọn náà fẹ́ gbé ọ̀pá afẹ́fẹ́ gáàsì ọ̀fẹ́ gbé náà gba Niger kọjá lọ sí orílẹ̀-èdè lọ sí ilẹ̀ Europe náà Niger wa ní láéláé àwọn onígbà torí nǹkan tó ń dùn wọn náà tẹ́lẹ̀ náà ni pé ẹ wá ń kó nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ Áfíríkà ẹ̀yin ń fi sára rédé àwa wá ń jẹ̀yà ṣètìrí bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe jẹ́ bó ṣe fẹ́ di iṣu àtàyànyàn nǹkan tó fà á táwọn orílẹ̀-èdè kan nílẹ̀ Europe fi dìde ni pé bó bá lè dogun kó dogun bó bá lè dìjà kó dìjà torí nǹkan àlùmọ́ọ́nì Russia kò tà fún wọn mọ́ ibi tí wọ́n tún gbójú sí ilẹ̀ Áfíríkà wọ́n tún ti bá Russia ń bẹ̀ tí Russia ti sọ pé ẹ má kó kinní fún àwọn ará bíi ẹ tó nǹkan tó ṣẹlẹ̀ torí pé Nàìjíríà náà délé tí wọ́n pé àwọn máa rí owó torí ẹ mọ̀ àwọn aṣáájú wa kan àti ìpa alájẹbá nínú wọn pé tábà yàtọ̀ fún epo táǹtà tí a bá tún gbé afẹ́fẹ́ gáàsì lọ sí ilẹ̀ Europe owó wa tún máa lé sí ni nǹkan tó fà tọrọ fi kan Nàìjíríà gbàngbàngbà lélẹ̀ ṣùgbọ́n síbẹ̀ pẹ̀lẹ́ la fi máa pàmùkùrù pẹ̀lẹ́ torí tá a bá wo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí tá a bá múra táwọn ará bíi tá a bá tì wá síra torí nǹkan àlùmọ́ọ́nì tán lórí ilẹ̀ wa tí wọ́n bẹ̀rẹ̀ sí kóńkógun fún wa wọ́n wá máa wá nǹkan àlùmọ́ọ́nì yẹn lọ́fẹ̀ẹ́ wọ́n máa kóńkógun fún wa ká máa fi para wa ta ló pàdánù ìbéèrè tèmi nìyẹn àwa náà la pàpà pàdánù ìyà ń jẹ wá ní ilẹ̀ adúláwọ̀ lóòótọ́ ṣùgbọ́n síbẹ̀ àwọn ará ibí náà téèyàn bá fẹ́ bá wọn jà èèyàn gbọ́dọ̀ lò làákàyè lẹ́nu ọjọ́ mẹ́ta la gbọ́ pé wọ́n gbé àwọn nǹkan ogun kan sí orílẹ̀-èdè Botswana lẹ́gbẹ̀ẹ́ orílẹ̀-èdè South Africa bẹ́ẹ̀ wọ́n ní àwọn Amẹ́ríkà ló kó wá síbẹ̀ ẹjọ́ kí wọ́n wá fi sí níbẹ̀ wọ́n wá láti orílẹ̀-èdè wọn wá kó nǹkan ogun tiwa nídìí ẹ̀ táwọn sọ ẹ̀ mọ ìgbà tí Amẹ́ríkà ti kó sójà síbẹ̀ àti nǹkan ogun Mali ẹ̀ mọ ìgbà tí Amẹ́ríkà ti kó sójà síbẹ̀ àti nǹkan ogun torí ọjọ́ èní ni tábà wá fi làákàyè ṣe mo sọ fún yín ẹ wá wo bí mo ṣe ṣàlàyé ọ̀rọ̀ látilẹ̀ pẹ̀lú aáwọ̀ tó wà láàrin Amẹ́ríkà àti ilẹ̀ Europe pẹ̀lú Russia wọ́n ti ní àwọn sínú ọjọ́ ti pẹ́ tábà múra ìjà tí wọ́n fẹ́ jà ọ̀dọ̀ wa ni wọ́n á fi ṣe ojúde ẹ̀kẹ́ àwa máa kó nǹkan àwọn kan máa kó nǹkan ogun fún àwọn Ecowas pé ẹ máa bá Mali ẹ máa bá Burkina Faso àti àwọn orílẹ̀-èdè tó kù tí ó jẹ́ pé àwọn kó àwọn jọ pọ̀ àwọn máa bá wọn jà àwọn kan náà máa kó nǹkan ogun fún àwọn Mali Burkina Faso Niger Chad pé ó yẹ máa bá Ecowas jà nǹkan ogun yìí sì nìyí kì í ṣọ̀fẹ́ nǹkan àlùmọ́ọ́nì náà máa ń fi gbà
ẹjọ́ ṣe bí nǹkan àlùmọ́ọ́nì náà la ṣe ń jà pé a fẹ́ kí wọ́n máa kó lọ mọ́ nígbà tí a bá wọn kó nǹkan ogun fún wa pé ká máa fi para wa ṣé kí nǹkan àlùmọ́ọ́nì náà ni wọ́n máa fi dípò nǹkan ogun náà ṣe pé tá a bá fi làákàyè ṣe nílẹ̀ adúláwọ̀ àápàpà pàdánù ẹ̀mí á sọnù dúkìá á sọnù ibi tí wọ́n bá ti yin bọ́ǹbù àjàkálẹ̀ àrùn ló máa ń gbẹ̀yìn bẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀yin aṣáájú wa nílẹ̀ adúláwọ̀ ẹ pera yín sí àjọ tó ní ìrònú ẹ sọ àsọyé papọ̀ ẹ má yẹ káwọn ará ibi kí wọ́n tì wá síra wa a mọ̀ pé lóòótọ́ nǹkan tí wọ́n ń ṣe ò dáa kí pé mo kí wọn lẹ́yìn ṣùgbọ́n ọgbọ́n àti làákàyè la gbọ́dọ̀ lò ọgbọ́n àti làákàyè la gbọ́dọ̀ lò lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ ẹ báyìí àwọn àjọ kan ti dìde àwọn èèyàn kó àwọn ọjọ́ pọ̀ àwọn máa ń dà lúrú ni àwọn máa ń gbógun tìjọba ní orílẹ̀-èdè Niger wọn làwọn fẹ́ máa bá àwọn ológun tó dìtẹ̀gbàjọba bá wọn jà bẹ́ẹ̀ dídìde tí wọ́n dìde kí sójú lásán àwọn arábí náà ló gbowó fún wọn pé ó yá ẹ máa bá wọn jà bẹ́ẹ̀ ṣe ní Libya bẹ́ẹ̀ ṣe ní Libya bẹ́ẹ̀ ṣe ní Ivory Coast nígbà yẹn lélẹ̀ a máa para wa àwọn máa gbádùn ẹ wo àwa ilẹ̀ adúláwọ̀ ẹja sí làákàyè ká gbọ́n dáadáa àwọn arábí wọn fẹ́ rè fún wa ṣùgbọ́n sùúrù náà la gbọ́dọ̀ fi bá wọn lò Adéọmọdé ní orúkọ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi pín fọ́nrán ìkiri ẹ má sì gbàgbé láti tẹ̀lé mi lójú òpó YouTube mi ire ó dàbọ̀.